rí i pé tí ẹ bá réyàn kan tó ń jà pẹ̀lú Liz, mo máa rí i pé stylishly ẹ máa ń come for àwọn èèyàn yẹn. Sọ̀rọ̀ tó sọ ṣó mọ́ pọlọ dání pẹ̀lú ọjọ́ orí ẹ̀. O bọ́dì tó ní. How do you feel pẹ̀lú bọ́dì ẹ pé o ní ọpọlọ? So expect kẹ́sàbọ̀dù kú fún yín. Èyí tẹ́sàbọ̀dù bá yín ṣe fọ́dún méje kò tó yín. Ẹ sì fẹ́ káwọn ọmọ yín ṣọ́kù. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí tí a mọ̀ sí Lizzy Anjorin ó ti jáde fún arábìnrin tó sọ wípé màmá ESABOD ń try láti bẹ̀bẹ̀ ni o, láti bẹ̀ Lizzy Anjorin. Ó dàbí pé Lizzy Anjorin náà ti gbé ẹ̀bẹ̀ o. Ẹ̀yin èèyàn wa, because kí lóde tí Lizzy Anjorin fi jáde fún arábìnrin ọ̀hún? Ẹ jẹ́ ká gbọ́ fún fídíò yìí. Ìjà yín l'ESABOD gbè títí tó fi tán nínú ayé. Ó sì continue kó máa ṣẹrú yín lọ. Even when Ìyábọ̀ cannot defend her, àwọn tó gbé advert fún, ṣé bójú Ìyábọ̀ Òjó náà ṣe switch sọ́dọ̀ Dorcas? Ó sì continue kó máa ṣépè fún, kó máa ṣépè fáwọn ọmọ ẹ̀, kó máa bá yín forí gbèpè, kó lórí burúkú ti yín. Tẹ́ ẹ ṣe bọ́dì bíi condemn ayan. ESABOD ìwọ náà tẹ́rí sí ìwọ kò rọ lọ́wọ́ ni àbò fọ́ lójú. Tẹ́rí ibi tẹ́sàbọ̀dù bá yín gbede wá bẹ̀rẹ̀ láti bẹ̀. ESABOD ló mọ tó sọnù lọ́wọ́, ESABOD ló mọ tó ń faragbá, ESABOD ló mọ implications àwọn ohun tó forí gbà, òun ló mọ ibi tó dé lórí àwọn ọmọ wọn. Èèlò lẹ kó fún kátẹ́ ẹ̀ sọ pé ẹ sanwó ẹ̀mí ESABOD ọdún méje ò dẹ̀ tó ní ẹ̀yin olórí burúkú pàtàkì. Àpò bọ́dì bá engine toró lórí burúkú ojókòó bí ìgbé arọ nísìn. I don't know why you mention my name. Òun náà wá lísìn sọ̀rọ̀ tó sọ. Ó sọ̀rọ̀ bí ẹni tí ò ní làákàyè, ó sọ̀rọ̀ bí ẹni tí làákàyè ẹ ti gbó títì. Ìwọ náà ṣe bọ́rọ̀ ló ti sọ yẹn jáde tán, ìwọ náà máa bọ̀ wá gbé mi tí ESABOD bá yín gbélé. Àṣàn bọ́dì bá engine. Wọ́n náà gbọ́rọ̀ tó ń jáde lẹ́nu ẹ máa gbọ́ wọn tó sọ máa gbọ́. Bí ìgbà tó jẹ́ wípé ẹ̀ wá one way or the other kí Liz kó lè forgive yín ní pé kẹ́lì. Ilé ò lẹ kọ wọ́n. Ìyẹn ò kọ wọ́n. Ìwọ dúró sórí ilé mi má dà sí. Mo forgive ẹ, mi ò forgive ẹ. Problem tèmi nìyẹn. Ìwọ nísìn ó wá sórí social media ó sọ̀rọ̀ bá yí ọmọ ẹ ṣe máa dá. Ìyá tó bí èmi lọ́mọ tó bá jẹ́ pé ẹ̀sìn tí wọ́n wá ń ṣe yìí lórí cyberspace tó bá jẹ́ pé ẹ̀sìn yẹn ni màmá mi ń ṣe nígbà tó wà láyé ṣòro pé màá débi tí mo délé. Torí ojókòó bí apẹ̀rẹ̀ tòmátò oṣoorí iṣẹ́ mọ́nú bí ọ̀dùnkún ewùrà olórí burúkú afọ́fúngbẹ́mu ẹ̀ kí lórúkọ mi wá lẹ́nu ẹ̀ kí lórúkọ mi wá lẹ́nu ẹ̀ olórí burúkú akúmọ̀mọ́júdi ọ̀lẹ́ olè àtògbòjà alápá má ṣiṣẹ́ ìwọ títí ẹ ti bàjẹ́ orùpọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ èèyàn kan tó lọ́pọlọ afẹ́bẹ̀ ẹ̀ṣọ́ rẹ̀. It shows you are a killer. It shows you are a bitter soul. It shows you are a failed idiot. Ó dẹ̀ fi hàn pé kò sọmọ tó lè tara ẹ jáde tó lè jẹ́ èèyàn. Olórí burúkú obìnrin ni ẹ́. Ojú òun ti ẹsẹ̀ yìí ò yí padà. Ẹ ní làákàyè ni. Ìyá kọ̀ọ̀kan ló bí Dangote ni. Ìyá kọ̀ọ̀kan ló bí Ọ̀tẹ́dọ́lá. Ọjọ́ òlẹ̀ ti rí ìyá Lizzy kó wá sórí burúkú lórí social media. Ọjọ́ òlẹ̀ ti rí Lizzy kó bẹ̀ sí máa lọ fún random people. I stay on my lane. Olórí burúkú Adébísí oníwárapá ìyá Dorcas orí burúkú tó ṣe títí wọ́n fẹ́ pa ọmọ ẹ̀ sí testing ground. Èyí olórí burúkú Dorcas ojú ayé Adébísí ní ké Dorcas ló ti bẹ̀rẹ̀ sí ní grow bí fibroid.
àgbákò ike burúkú tó wà lẹ́yìn dọ̀kásì ń sìn àràgbá yamuyamu ike 10 feet ṣó wá kéré nú ayé.